So kò sí any one of you tó lè explain fún ìyá yín wípé she doesn't have any case against David Infinity. Ṣé àwa la tún máa explain fún màmá? This is the same thing you're doing to people. When it's being done to you, you cannot handle it. Momo yín sọ pé òun ti gbé lọ sí America Embassy ní Dublin. Wípé òun ti lọ report David Infinity for the threat. You were in America. You did not report to American government. You went back to okay. Eléyìí tá à ń sọ ọdún. But Momo, ẹ̀yin lẹ kọ́kọ́ threaten David Infinity. Ẹ̀yin lẹ sọ lórí life ó pé àwọn boys yín sọ pé ibikíbi tó bá ka mọ́ wọn máa nà án now. There is kíní ìṣìṣẹlẹ̀ 2 weeks ago ni. There is evidence everywhere. You said it that nobody knows him. Wípé cleaner ní pa àwọn boys yẹn sọ pé tó bá rí wọn máa nà án. Even one with your own mouth. Nígbà tí David ṣì wà, ẹ tún sọ pé ẹ gbá létí, ẹ fọ́ lẹ́pọ̀n, wọ́n gbé wọn jù síta, wọ́n lu ayé ẹ̀ bàjẹ́. Momo Momo, ṣé tó fẹ́ lọ kó bára yín ní báyìí? Torí I don't understand. The evidence David has against you is overwhelming compared to the evidence you have against him. Ṣé ti gbàgbé pé ẹ̀yin ẹ̀ ń kó group jọ, you show us some group of boys tó sọ pé ẹ má show ojú wa. What are you going to call that nílé ẹjọ́? Ẹjọ́ ẹ lọ máa gbé fídíò yẹn pamọ́ torí mọ̀mọ́ máa fẹ́ delete ẹ̀ sìn. Ẹ lọ máa kó àwọn fídíò yẹn, ẹ máa download ẹ̀ pamọ́. So you went ahead to report David Infinity for what you did to him and he responded. Hey, mọ̀mọ́ má tún fẹ́ lọ waste the time àwọn taxpayer Ọlọ́run ọba o. You were okay, yàtọ̀ sí David gan. Momo, did you know what you did to somebody else, which is Dorcas, on this social media space? Did you know what you've done to Allah? Abẹ́gi lórí kò fẹ́ kán mú dà kọjá lórí orí wọn. Báwo lẹ ṣe máa ń pòwe yẹn? Abẹ́ni lórí kì í fẹ́ kán mú dà kọjá lórí orí wọn. Ẹ gbà mí gẹ́. Momo number 1, ẹ jẹ́ n kọ́kọ́ sọ kíní kan. We die here, kò síbi tẹ́ máa lọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ pín ṣóńṣó, ẹ dẹ̀ gbọ́dọ̀ rí jà ṣóńṣó. Number 2, gbogbo eléyìí tẹ́ jọ ń gbé wa mọ́ra pé ẹ máa kúrò lórí Facebook fún wa, kò síbi tẹ́ ń lọ. Ṣé wá rí ibi tẹ́ lọ yẹn? Èló ni gbogbo owó tán ná fún yín nígbà tẹ́ lọ ṣe birthday? $1 kan ló pọ̀ ńbẹ̀. Gbogbo $1 tán ná fún yín yẹn, ẹ máa tún fi ṣẹjọ́ ni. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé owó yẹn ò kúkú tó nǹkan kan tẹ́lẹ̀? Bóyá lẹ fi máa rí $1,000 pa, but still náà ẹ sì máa fowó yẹn ṣe kí ni? Ẹ máa fi ṣe ẹjọ́ ni. Torí lórí matter kò sí ẹjọ́ ńlẹ̀. In fact gan, we are all on social media. We are going to testify to what you did to that brother. You threatening his life. You threaten his life. Anyone mọ́lé ẹ̀, anyone mọ address ẹ̀, any bíkíbi tó bá ka mọ́, wọ́n máa nà. Any kó máa bọ̀ lọ́dọ̀ Èjìdé if you can try it, that you are going to beat him. And the guy was even saying it that mo ń bọ̀ lọ́dọ̀ Èjìdé ń sìn, ó yẹ ẹ wá nà mí. Hey, this woman is so dumb. Momo, kì í ṣe pé it's not by mouth o. You are so daft. Kì í ṣe pé wọ́n rí àgbàlagbà fín, but this is the honest truth. Somebody actually push you. Tó jẹ́ pé you have incriminating case. Your home country, you cannot even go there because of the incriminating case. Ẹ̀wọ̀n lẹ́yìn ọ̀run yín, kó má jẹ́ pé ọ̀rọ̀ David lè máa fi ṣẹ̀wọ̀n. For what you did 80% to David. David did only 20% to you. According to what you did to him, you admitted to assaulting him online. Momo, please go to school. Education is not a scam. You admitted to assaulting him, sexually assaulting him, physically assaulting him, and you never said he touched you. You said you were slapping him, you were pressing his smile. Now your word against you, Momo. Téèyàn bá ti fẹ́ bá yá rẹ̀ náà jẹ́, kò sí nǹkan tí ò ní máa ṣe. Your word, you admitted to a crime. This matter go long, yo. Now you still go and report somebody that is threatening, after you've threatened his life, threat to life. You admitted to assaulting him.
you admitted that your boys assaulted him, gbogbo wọn náà máa kó, kì í ṣe ẹ̀yin nìkan, ẹ ti bà táyé wọn jẹ́, èdìdé gan wọn máa gbé, bẹ́ẹ̀ ni accessory to murder náà ń pè, or murder kẹ̀, accessory to kìíní to crime ní. Ẹ ti ọlọ ṣé ẹ wá ní anybody, ọjọ́ tẹ́ ti ń fi activist ṣe lọ́ọ̀yà gan ni mo ti mọ̀ pé wàhálà ti ń bọ̀. Ẹ wá ní anybody tó lè bá yín sóòótọ́ ọ̀rọ̀ pé there is no case, àfi tó bá jẹ́ pé ẹ fẹ́ fira yín, ẹ fẹ́ lọ fara yín lé ọlọ́pàá lọ́wọ́. Kò sí anybody nínú ewé tó lè sọ fún yín pé màmá, mo ní nǹkan tí mò ń sọ pé ayé àwọn ọmọ ewé ti bàjẹ́, I keep saying it. Torí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí up till today, àbí kẹ́ 2 days ago ló ń kó fún mọ̀mọ́. Ní èní tẹ bá rí Búkì bó ṣe fojú ìyá yín gbolẹ̀, wọ́n kàn ń rotate mọ̀mọ́, ó ti kúrò lọ́dọ̀ odó, ó ti lọ sọ́dọ̀ ayé, náà ó ti lọ sọ́dọ̀ Búkì jèsè. Nísìnyí mọ̀mọ́ tún fẹ́ lọ fi ọwọ́ ara ẹ̀ kó bá rẹ̀, ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ ṣe Nàìjà yẹn mọ̀mọ́, ẹ sì máa ṣe. Ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ ṣe yẹn, ẹ ṣáàṣì fẹ́ ṣe àwọn yẹn dandan, kò sí ìlú tẹ́ lè dé, ẹ ṣáàṣì fẹ́ ṣe ni. Ẹ má máa fi tiyín kó bá àwọn ọmọ ọlọ́mọ tó kù, torí gbogbo àwọn bóyá ìṣẹ́sọ pé àwọn tó nà lélẹ́yìí, gbogbo wọn náà máa fish out. Tẹ bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí mọ̀mọ́, tẹ bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí, ẹ̀mí yín ló máa bọ́ sí. Ẹ̀yin lẹ máa tún máa bẹ̀bẹ̀ later, because David ló yẹ kó press the charges, kì í ṣẹ̀yìn. Torí ẹ̀yin lẹ admit pé ẹ nà án, you admitted you assaulted him, so David ló yẹ kó press the charges wo lẹ ń press nígbà tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ threaten life ẹ̀ wípé ibikíbi tán bá ka mọ́ wọ́n máa nà án ni. Adédèjì náà òun náà threaten life gbé body, tó sọ pé ibikíbi tóun bá ká mọ́ mi gbé body mọ́ òun máa nà án ni, gbogbo yín náà máa kó. Àwọn táyé wọn máa bàjẹ́ jù ló pọ̀ jù láàrin yín, tó yẹ kẹ́ ẹ ra gbà, kẹ́ ẹ láwọ́ yín, kẹ́ ẹ fomi lò ó. Ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran, kì í ṣe David, was just on his own. Nígbà tẹ́ sọ pé ẹ ti gba interpreter, ẹ ti download fídíò tí David ṣe fún yín, ṣóun tí ẹ wá rò pé òun náà ò ti ní gba interpreter àti download gbogbo fídíò tẹ́ ẹ ṣe fún, àti ibi tẹ́ ti ń admit pé ẹ assault ẹ. Mọ́mọ́ náà mọ́mọ́, ẹ wo èmi á wá kí yín tó bá ti jù yín sẹ́wọ̀n, èmi máa wá kí yín, ẹ ṣẹ̀wọ̀n gbé nìyẹn. You don't have a case. Mọ́mọ́, you don't have a case. Ó bú mi, mo bú tèmi padà, ó bú mi, ó bú tiẹ̀ padà, mo bú ẹ, ó bú tiẹ̀ padà. Ó assault me assault ẹ, because there was no place that David assaulted you. There was no evidence that David assaulted you. You were all gallivanting and every one of you were sharing it that you assaulted David Infinity on this social media. Ẹ wo, ó máa long. Indomie tó fi kerosene sí ni, ìyá ẹ ní lè jẹ tán. Ìyá yín ò ní lè jẹ tán. Ṣé bẹ́ẹ̀ máa ń ṣe wọ́nranwọ̀nran? You call this fracas? You call this fracas? Ẹ ní lè jẹ tán. Ẹ ní lè jẹ tán. Òun mo wá sọ pé àwọn ọmọ tẹ́ máa sọ pé they are educated, they are professional in ewúrẹ́ nation. Ẹ jọ, where are they now? Where are the professionals? Where are the professionals that cannot tell you that this thing ojú tẹ́ fi ń wo ìkọ́ ló yẹ kẹ́ fi máa wò? Where are the professionals? Mọ̀mọ́, bẹ́ẹ̀ ṣe máa interpret ti David Infinity náà náà ṣe máa interpret ti yín tó máa rí pé ẹ ti bayé jẹ́, ẹ ti bọ̀run jẹ́, ẹ̀yin gangan ló yẹ kẹ́ wà bèbè ẹ̀wọ̀n. Tá bá ń sọ fún yín ẹ̀ ní gbọ́, ẹ máa ṣe kọrin mápá, ẹ máa kọrin mápá náà ni. Ìyá ṣe fẹ́ fi aṣọ péńpé roko ọba ní at 65 ni. Ẹ kúkú ti ń ṣẹ̀sìn tẹ́lẹ̀, ṣé kẹ́ tún lọ ṣẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀sìn tẹ́ ń ṣe ìlókùn sí? Ẹ máa rò pé mò ń sọ̀rọ̀ sí wọn, mò ń bú wọn, bòótọ́ ọ̀rọ̀ táwọn ọmọ ewúrẹ́ tẹ́rù máa ń bà wọ́n láti sọ, bóyá wọ́n dẹ̀ ti bá mọ̀mọ́ sọ tí mọ̀mọ́ ò gbọ́, táwọn yẹn rọra hands down pé kí ló kàn wọ́n. Kì í ṣẹ̀yìn ara yín nìkan lẹ máa kó bá, èrò pọ̀ tán máa kó bá, torí gbogbo wọn náà máa kó, wọ́n máa wá sọ tẹnu wọn. Bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ sọ pé Jídé ní boys, ó máa kó àwọn boys ń jáde. Wọ́n assault David according to you. Yes, you testify to it. You confirmed it with your mouth that Jide's boys assaulted David Infinity, and we saw the boys there. Wọ́n máa gbé Jídé. Bẹ́ẹ̀ ni, this matter go long. Eré lẹ pé ni. Ṣé ẹ rò pé ayé ọjọ́ òun ni? This time around, gbogbo nǹkan tẹ́ bá ṣe lẹ́ máa, ẹ wo, you go answer for it. Kì í ṣẹ̀yìn. Tó bá sọ pé èèyàn fẹ́ lọ report èèyàn fọlọ́, kì í ṣẹ̀yìn mọ̀mọ́. Ẹ lọ wábi jókòó sí, àbí kẹ́ lọ wábi kú sí. Ìkà lójú tí ẹ bá rò pé oní case tẹ́jọ́ ẹ bá bẹ̀rẹ̀ na you go suffer. Bẹ́ẹ̀ ni
ẹjọ́ ò tiẹ̀ ti bẹ̀rẹ̀ gan o ti ń jẹ̀yà kiri na you go ṣe kí ni na you go suffer torí mi ìríbi tó jẹ́ pé òfin máa ti dìẹ́ kó máa assault èèyàn. You assaulted him. You said it. That you slapped him. You sexually assaulted him. You told your boys and Ejide's boys to carry him and throw him outside. Anyone to do wonder. According to you. Ìwọ ló wá fẹ́ lọ report tó sọ pé fídíò tí David ṣe fún ẹ. You say you are going to teach you. It's right time. Who are you? That you want to teach somebody a lesson. Wo tó bá yẹ pé lọ́ọ̀yà kan ló ń tọ́ ẹ̀. Ó kàn fẹ́. Nǹkan tí lọ́ọ̀yà máa jẹ ló ń wá káàkiri. Ṣé o mọ̀ pé wò ó kàwé? Tó bá yẹ pé lọ́ọ̀yà kan ló ń tọ́ ẹ̀ ìyá wọn. Nǹkan tí lọ́ọ̀yà fẹ́ jẹ. Ṣé o rántí bó ṣe tọ̀ ẹ́ ní ti kéèsì Dorcas? Tẹjọ́ ń parọ́ fúnra yín pé ẹ̀yin lẹ yọra yín. At the end of the day ṣáṣírí òtù. Wọ́n tún ti ń tọ́ ẹ̀ torí they know you don't have sense. Lórí social media gan bloggers máa finger brain yẹn báyìí àdè máa wò pé woman yìí máa gan o. Téèyàn bá ṣe ń dàgbà sí ìwé náà wọ́n sọ pé ọpọlọ ẹ̀ máa parẹ́ sí ni. Àdè máa wò pé ṣé woman yìí ò mọ̀ pé wọ́n finger brain òun ni. Àdè máa wò pé àwọn tó ń gbé yín mọ́ra yìí wọ́n fẹ́ fi yín iṣẹ́ sí iṣẹ́ ẹ̀ mọ́ ni. Wọ́n tún ti ń gbé ẹ mọ́ra wọ́n tún ti ń kó sí ẹ lórí. It's so obvious pé àwọn kan ló jókòó tó ń kó sí ìyá yín lórí. Bẹ́ẹ̀ ni wọ́n tún ti ń kó sí ìyá yín lórí. At the end of the day ó tún máa jẹ̀bi ìbọn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mọ́mọ́ wa na your mama be this so you no get another one. Wọ́n ti ń kó sí ìyá yín ẹ̀jẹ̀ mú ìyá yín so. Ẹ̀jẹ̀ mú ìyá yín so ṣe rí gbogbo crime tó ti commit against a lot of people. Ṣó rò pé David nǹkan ló máa gbé ni. Àwọn tó ti commit crime against ẹ̀ náà máa gbé wọ̀ náà. Kí ló fi ń ṣeré? Àwọn tó ti commit crime against ẹ̀ gbogbo wọn máa gbé ẹ̀tọ́ bá ti politician ti joyè ti vendor PS ìbílẹ̀ gbogbo wọn celebrities. Àwọn náà máa ṣe kí ni àwọn náà máa gbé ẹ̀ náà. You cannot eat your cake and have it now. Ṣé bóun bá yá àwọn èèyàn jẹ náà? For the same thing you are doing on this social media space. Ní the same thing tó ń ṣe. Eléwé ń jẹwé ló wá fẹ́ gbéyàn fún. Ó lè dùn ìwọ tó jẹ́ pé wanted criminal ní Nàìjíríà. Wanted. You're a fugitive. You cannot go home. Ẹ pọ̀ sórí social media. Ìwọ ẹ̀yin ikú. Gbogbo yín ẹ̀ lè lọ Nàìjà náà. Ṣé bóun náà gbọ́ téyìn ikú ń sọ fún Ìyábọ̀ pé òun ò lè lọ Nàìjà bọ̀ kí Ìyábọ̀ máa bọ̀ ní Manchester òun máa kó lójú. Ìyábọ̀ is going to Manchester for the premiere of Return of Arinzo. Nǹkan tí ìjà ẹ̀ bá fẹ́ wá ṣe ni kó wá ṣe. Tó bá pẹ́ náà ọmọ ẹ kúkú ti ṣẹ̀wọ̀n ẹjọ́ máa pẹ́ wọ́n ṣe láàrin ara yín àti ìyá àtọmọ kúkú máa ṣẹ̀wọ̀n. Òkúkú níṣẹ́ tẹ́lẹ̀ so you will not be missed. Kí ló dé tó jẹ́ pé gbogbo yín fẹ́ ṣẹ̀wọ̀n ẹ wo Ṣọlá pé náà. Ọ̀rọ̀ Wùmí ló ń sọ. Nǹkan tí ò rí ló ń create fún Wùmí bàbá ọ̀tọ̀ ló ń create fún Liam. Wèrè lẹ́yìn náà sọ pé òun fẹ́ lọ assault Ìyábọ̀ ní Manchester. Bukky eléyìn ikú ó sọ pé ó fẹ́ lọ assault Ìyábọ̀ ní Manchester. Momo náà sọ pé òun fẹ́ lọ arrest David Infinity for the same crime. Ẹ ṣáà rí pé gbogbo wọn ṣàfẹ́ ṣẹ̀wọ̀n kán tiẹ̀ kó àwọn wèrè kán kó wọn sẹ́wọ̀n ká lálàáfíà lórí social media. Àwọn tó ń da social media léléyìí tó ń dàrú léléyìí náà. Kán kó wọn papọ̀ kán kó wọn kán dispose wọn ká ní ìsinmi lórí social media. Nǹkan tí Momo expect láti ṣe kò get here. That is why she thinks that she can threaten people with police or to report somebody in kinní kan. Momo, sorry, ìwọ gan you are being reported. You are being wanted. You are being reported. Kò sí nǹkan tó lè ṣe fún anybody. Torí ìwọ ìka ẹ ló ń ká ẹ. Bẹ́ẹ̀ ni ìgbà tí ṣinṣin ń jẹ légbò ẹ mọ̀. Ìgbà tí légbò wá ń jẹ ṣinṣin báyìí ni wàhálà wá dé. Ìka tó ti ṣe òun ló ń ká ẹ. Èrè gbogbo nǹkan tó ti ṣe sáwọn èèyàn òun ló ń gbèrè ẹ̀ṣẹ̀. Àní ó máa jẹ̀yà tó máa fi kú ni kì í ṣe pé kinní. That is not a cause. You have destroyed so many people's lives. Bẹ́ẹ̀ ni, you have single-handedly destroyed so many people's lives. So gbogbo nǹkan tó bá ń go through sí ó máa jẹ́ tó máa fi kú ni. Bẹ́ẹ̀ ni, ó máa ìrírí ẹ̀ṣẹ̀ ló ń jẹ. Ẹ wá sọ pé ó fẹ́ lọ máa report lórí mo bú ẹ ó bú mi. Níwọ tó dẹ̀ kọ́kọ́. Excuse me, ìwọ ló wọ́kọ́ bú David Infinity now. Ìwọ ló wọ́kọ́ halẹ̀ mọ́. Ìwọ ló wọ́kọ́ sọ pé àwọn boys sọ pé wọ́n máa nà wọ́n mọ́lé tó ń gbé wọn lọ máa ka mọ́bẹ̀. Ìwọ ló sọ pé tó bá bí dá kó máa bọ̀ lọ́dọ̀ Èjìdé náà. Gbogbo ẹ̀ náà máa interpret now. What does that mean? Ìwọ ló ń sọ fún wa pé Èjìdé ní àwọn boys. Ọlọ́run ló mọṣẹ́ táwọn boys yẹn ń ṣe.
kó má jẹ́ pé bíbá ìgan láyé ìdìde gan máa ti bàjẹ́ last. Bẹ́ẹ̀ ni ó ti dójú ẹ̀ ń sìn. You said Èjìdé has boys tó máa ń lò pé àwọn boys kún bẹ́ẹ̀. Wọ́n máa explain by the time tó bá gbé àtòun àtàwọn boys yẹn wọ́n máa sọ irú iṣẹ́ tó ń ṣe. Ẹ̀yin wèrè yìí. Mo ti sọ fún yín ibi tí màmá bá wọ̀ ó máa sọ bẹ̀dá oró ni. Ibi tí ìyá burúkú yìí bá wọ̀ ibi tó bá ti fẹsẹ̀ tẹ̀ báyìí. Ẹ gbọ́dọ̀ gbé àáfàá kẹ́ ẹ gbé wòlíì kan wá máa ṣàdúrà síbẹ̀ kan dájọ́ lẹ̀ síbẹ̀ àjẹ́bẹ́ ibẹ̀ máa da oró ni. I keep saying it. Ó rò pé òun nìkan àti David ló fẹ́ jà. Ìjà yẹn lọ fà. By the time tí kéèsì yẹn bá máa bẹ̀rẹ̀ wàá rí i pé gbogbo àgbo tó ń ta kò ní lè gbọ́. Gbogbo advert tó ń ṣe kò ní lè gbọ́. Bẹ́ẹ̀ ni torí ó máa spread gan. Ó máa spread débi pé ẹjọ́ náà ń pè débi tó ò tẹ̀ ti ní expect. Bí tó ò ti ní expect àwa máa kó evidence dání tó bá jẹ́ pé a máa yọjú náà. Kí ni ó fi ń ṣèyàn? Bẹ́ẹ̀ ni we have a lot of witnesses. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni there is camera evidence of you saying you assaulted. Even kan tó bá mú camera wá tó bá wá rí pé ẹ tún assault David ẹ kó àwọn boys kan lọ assault David gbogbo wọn náà máa píìkì lẹ́yọ kọ̀ọ̀kan. Ilẹ̀ fi ń ṣeré. Ọmọ má try ẹ̀ bóyá eré ló ń ṣe. Bóyá eré ló ń ṣe don't even try it. Don't even and another thing tí mo máa sọ fún ẹ ni pé you don't even know what you are doing because if you report somebody ṣé o fẹ́ fi yẹn halẹ̀ mọ́ wa ni because I don't believe that is true. If you actually report somebody tó dẹ̀ yẹ pé the incident is still pending o ti gbọ̀n wá sórí social media láti wá fi hàn wá are you trying to intimidate anybody? Ṣé yẹn máa stop ẹ kó má jẹ́ ìyà tó fẹ́ jẹ ni? Do you think that will stop us from talking about you, about the atrocity? A máa gbé láyé ọjọ́ òun wá now. About the things you said, even to the president of Nigeria. You have claimed that he don't pie on this social media space. Even to the president of Nigeria, o ti claim pé o ti pie. To the kings and to the politicians and everything. You have single-handedly destroyed people's name on this social media space. Àti báyé èèyàn jẹ́ òun ló easy fún ẹ láti ṣe jù. So if something is pending and you came to social media to come and kí ló máa ń gbọ́n ẹ̀ lára náà wá ti ṣì ní sùúrù náà. You reported the incident wọ́n sì máa ṣe investigation and Esther Newsers investigation is still going to take a while. Bẹ́ẹ̀ ni they are going to call witnesses gbogbo èèyàn ló máa rojọ́ they are going to check surveillance they are going to òun náà wọ́n máa pe òun náà kóun náà submit evidence ẹ̀ òun náà máa submit evidence to counter nǹkan tó wá sọ náà. With time and date kò kí ń parọ́ náà. Time and date ibi tó o ti sọ pé àwọn boys ẹ máa nà wọ́n máa ka mọ́ anywhere tó bá ti rí wọ́n dẹ̀ máa nà. So even by your own metrics his life is at risk from you. Bẹ́ẹ̀ ni from you and your boys you go produce all those boys tó sọ pé wọ́n máa nà ibikíbi tó bá ka mọ́. His life is at risk from your boys. You started it. Now you cannot handle it. You said you assaulted him. Ẹnu wo ló wá fẹ́ fi lọ sọ fún ọ ṣó sọ yẹn mọ́ nínú nǹkan tó kọ nínú whatever it is that you wrote or whatever it is that you went to go and submit. Did you write that you claim you assaulted him? Ṣó kọ yẹn sí? Because when they ask David, he's going to tell you that you assaulted him. He's going to tell them that you lay your hands on him and he did not retaliate. Oh yeah. Kí ló wá fẹ́ sọ after that? Kí ló fẹ́ sọ mọ̀mọ́ ewúrẹ́? Ó tún ti jẹ lọ. Àwọn èèyàn kan, I don't know, you know, the kind of circle you have around you tells the words that come out of your mouth. Number one, you submitted something that has not been approved, that is still pending. Ó ti sáré gbé wá sórí social media. Ṣé o mọ̀ pé o ti bà kéèsì ara ẹ jẹ́ nìyẹn? Number one. Number two, the people around you cannot tell you that you equally did the same. In fact, even worse to this man, this was his retaliation. Not like, òun ló kọ́kọ́ wá assault ẹ. Ṣé o rántí kéèsì Kudi? Òun àti Dr. Tiglam ń gbà yín. Kudi ló kọ́kọ́ wá fún Dr. Tiglam. Ìwọ, Esther Bingu ló kọ́kọ́ lọ fún David Infinity to threat to life. Threat to life. Ó wà ńbẹ̀. Assault ó wà ńbẹ̀. So báwo ló ṣe fẹ́ counter gbogbo yẹn? Those people cannot tell you pé màmá ẹ kúrò lórí ẹ ó ti ṣẹlẹ̀. But wọ́n máa ginger ẹ torí pé ẹjọ́ lọ́pọlọ papọ̀ náà ni.
Ginger, they will be pushing you. They will be pushing you to ma fi báyé ara ẹ jẹ́. So they are pushing you now. Somebody actually call you and sit you down that you have a case against David Infinity. Ìyà tó fẹ́ jẹ́ ló fi ń ṣeré. Esa bandit, ìyà tó fẹ́ jẹ́ ló fi ń ṣeré. You equally that ṣépè for ọmọ kékeré lórí social media. Tó bá wọn translate gbogbo èpè tó ṣẹ́ fún ọ̀tá Prince Adéwámirí. Ṣorẹ́ wọn ó máa pẹ́ ju tọ̀bọ lọ. Ó tẹ̀ kúkú ti jọ̀bọ náà tẹ́lẹ̀. So ó máa kúkú tọ́ǹtù ìnàkí ní ńsìn báyìí. Ṣorẹ́ wọn tó máa wọ̀n fún ẹ. Te prove báyìí náà máa fi measure. Ìwọ continue. Ẹ máa gbogbo ara yín, kẹ máa ginger ara yín. Kẹ máa ginger ara yín. If you think that is going to stop us from telling the world the evil things you're doing, my dear, think again. We are not going to stop. Pé why in a billion-fold we dey here for you. Má sálọ. You must not run. Má sálọ. Torí ń sìn ní ọmọ tó sọ pé you are leaving Facebook for us. Do not run. Dúró kó jẹ oúnjẹ ọjọ́ ẹ̀. Dúró kó jẹ. Don't worry, we are here for you.